KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi Lóǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, dúpẹ́. A gbé orúkọ yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run. A dúpẹ́ fún ìwà láàyè yín àtọwọ́ ìbùkún yín lórí ayé wa. Ògo, ọlá, agbára tí yín ìforúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. A fi ọpẹ́ fún Ọlọ́run fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dá gbogbo ògo, ọlágbára àti ìyìnpadà fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún ọwọ́ ìbùkún rẹ̀ àti ọwọ́ àlàáfíà rẹ̀ èyí tí à ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa níbi gbogbo, lọ́nà gbogbo àti ní ìgbà gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yín kí a jọ gbé wọn yẹ̀wò pẹ̀lú Bíbélì kí a mọ tí ìfẹ́ Ọlọ́run já sí fún ọkàn wa. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti tún fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní titun láti fi ká fi kọ́ra wa kí a sì lè máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ àti ìfẹ́ Ọlọ́run ẹlẹ́dàá wa. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí òun náà ni kí ni olùṣọ́ àgùntàn, tàbí kí ni à ń pè ní, tàbí ta ni olùṣọ́ àgùntàn. A fẹ́ gbé àlàyé kalẹ̀ nípa ọ̀rọ̀ tá à ń pè ní olùṣọ́ àgùntàn, èyí tí àwọn olóyìnbó ń pè ní pásítọ̀. A fẹ́ gbé àlàyé kalẹ̀ pé kí ni Ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ pé pásítọ̀ jẹ́ tàbí olùṣọ́ àgùntàn jẹ́, torí èdè òyìnbó pásítọ̀, èdè Yorùbá ni olùṣọ́ àgùntàn. A fẹ́ béèrè pé jẹ́ pásítọ̀ ǹjẹ́ oyè ni tàbí ipò ni nínú ìjọ? A tún fẹ́ wádìí nínú Bíbélì ǹjẹ́ ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ àti evangelist tàbí wòlíì tàbí àpọ́sítélì jẹ́ kankan náà ni bí? A fẹ́ gbé àtúpalẹ̀ Bíbélì kalẹ̀ nípa ẹni tí olùṣọ́ àgùntàn ń ṣe, iṣẹ́ tó olùṣọ́ àgùntàn ń ṣe, bóyá ipò ni tàbí àwọn èèyàn kan ń jẹ́ orúkọ náà. A tún fẹ́ gbé àgbékalẹ̀ Bíbélì kalẹ̀ lórí ǹjẹ́ ìyàtọ̀ wà nínú ọ̀rọ̀ tá à ń pè ní olùṣọ́ àgùntàn tàbí alábòójútó, èyí tí a mọ̀ sí bíṣọ̀bù, tàbí àwọn alàgbà tàbí alàgbà. A fẹ́ gbé àlàyé Bíbélì kalẹ̀ nípa ohun tí Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí òtítọ́ nípa ipò tí a ń pè ní pásítọ̀ tàbí olùṣọ́ àgùntàn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ìsìn Kristi ni wọ́n mọ àlàyé láàrin ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀, alábòójútó tá à ń pè ní overseer tàbí bishop,
alàgbà tàbí àwọn alàgbà wọn ò mọ̀ bóyá tàbí nǹkan kan náà ni àwọn ọ̀rọ̀ tàbí oyè yìí bó jẹ́ pé tàbí bóyá nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, gbogbo ènìyàn tí a pè mọ́ Kristi lára la nílò láti mọ ohun tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí túmọ̀ sí. Ṣé olùṣọ́ àgùntàn, alábòójútó, overseer tàbí bishop, alàgbà, ṣé nǹkan kan náà ni? A fẹ́ fi Bíbélì dáhùn. Ṣé àwọn tó ń wàásù ìyìnrere, ṣé pásítọ̀ ni wọ́n bí? Gbogbo nǹkan wọ̀nyí la fẹ́ fi Bíbélì wádìí nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tá a ní lónìí tó ń sọ lórí pé kí ni ta ni olùṣọ́ àgùntàn? Ta ni olùṣọ́ àgùntàn? Tá a fẹ́ gbéyàwó lónìí nìyí. A sì fẹ́ kí àwọn ènìyàn wa nílé kí wọ́n jókòó kí a jọ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ ká mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí nínú Bíbélì fún wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tí a ń pè ní pásítọ̀ ó jẹyọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí pásítọ̀ nínú ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11. Ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ipò ìdarí nínú ìjọ májẹ̀mú titun. Ẹ má sì jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ tí a ń pè ní pásítọ̀ ó jẹ́ ọ̀kan nínú àwọn ipò ìdarí nínú ìjọ májẹ̀mú titun. Ẹ ká wo Bíbélì ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 kí ni Bíbélì wí. Ẹ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì fi àwọn kan fúnni bí àpọ́stélì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí ẹ̀fánjẹ́lìsì àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Nínú ìwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 ó kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ipò tí a fi sínú ìjọ fún ìdarí, fún ìtọ́ni, fún ìmúdàgbà ara Kristi. A kọ síbẹ̀ fún wa nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11. A dárúkọ àpọ́stélì, a dárúkọ àwọn wòlíì, a dárúkọ evangelist, a dẹ̀ dárúkọ olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Ohun tá a fẹ́ lò tàbí ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, tá a fẹ́ gbéyẹ̀wò jùlọ, tá a fẹ́ dúró lé lórí tàbí tá a fẹ́ gbé ọ̀pọ̀lọpọ̀ àlàyé kalẹ̀, òun ni ọ̀rọ̀ tá a ń pè ní olùṣọ́ àgùntàn. Olùṣọ́ àgùntàn tí olóyìnbó pè ní pásítọ̀. Òun la fẹ́ gbéyẹ̀wò pé ta ni pásítọ̀? Ta là ń pè ní pásítọ̀? Ta là ń pè ní olùṣọ́ àgùntàn? A gbọ́dọ̀ gbé àlàyé kalẹ̀ gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa lónìí nítorí pé ó ṣe pàtàkì fún wa láti mọ ohun tí Bíbélì sọ. Ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ tàbí olùṣọ́ àgùntàn a ti ṣì í lò nínú ètò ìdarí tàbí ètò àìṣàkóso ìjọ. A sì gbọ́dọ̀ padà sí ojú ọ̀nà ẹ̀kọ́ tí Bíbélì gbé kalẹ̀. Nínú àgbékalẹ̀ àwọn onírúurú ìjọ lónìí, wọ́n ní àwọn ní bíṣọ̀bù á wà lókè, wọ́n ní àwọn alàgbà nísàlẹ̀, wọ́n wá ní pásítọ̀ lábẹ́ rẹ̀. Ṣé Bíbélì ti gbé àlàyé rẹ̀ kalẹ̀ nìyí? Ìdáhùn ni pé rárá o. Ẹ jẹ́ ká wo tí Bíbélì sọ. Ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ ṣe pàtàkì fún wa ni pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. A fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì, a ò fẹ́ sọ ohunkóhun tó yàtọ̀ sí àgbékalẹ̀ Ọlọ́run. So nínú yìí a ti rí ipò tàbí ètò ìdarí èyí tí a rí nínú májẹ̀mú titun. A rí àwọn àpọ́stélì,
a rí àwọn wòlíì, a rí evangelist, a sì rí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Àwọn ipò tá a rí nínú bíbélì tá a gbé àlàyé rẹ̀ kalẹ̀ fún wa nìyí nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11. Lónìí àwọn ipò mìíràn wà táwọn èèyàn tó ń jẹ́ lónìí tá ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àkọ́kọ́, ọ̀rọ̀ tá a pè ní fada fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí àwọn tó fẹ́ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ni nínú ìjọ. A ò rí ipò kan tí a pè ní fada nínú bíbélì. Ẹ̀yin tá a jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀, ẹ̀yin tẹ́ ń wò wá nílé, tẹ́ bá sì rí ipò tàbí oyè tó jẹ́ orúkọ yẹn, bí a kẹ́ fi ẹsẹ̀ bíbélì tó wà kẹ́ fi hàn mí. Ṣùgbọ́n tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé Jésù kọ́ wa nínú ìwé Matthew orí 23 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 5 sísàlẹ̀, ó ní a kò gbọdọ̀ pe ẹnikẹ́ni ní bàbá nítorí bàbá kan lẹ ní, èyí tí ń bẹ ní ọ̀run tí ń ṣe Ọlọ́run alààyè. Níbí yìí a rí kà pé nínú ètò ìdarí tàbí ipò tá a nínú májẹ̀mú titun, a ò rí ọ̀rọ̀ oyè tó ń jẹ́ fada níbẹ̀. Nítorí náà tẹnikẹ́ni bá ń jẹ́ ọ̀rọ̀ oyè náà kò tẹ̀lé àgbékalẹ̀ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn. Èkejì, ọ̀rọ̀ tí a ń pè ní reverend, a ò rí gẹ́gẹ́ bí ipò tàbí oyè jíjẹ nínú ìjọ májẹ̀mú titun. A ò rí bẹ́ẹ̀. Ibi tá a ti rí ọ̀rọ̀ tá a pè ní reverend òní ní ìwé orin Dáfídì Psalm 111 ẹsẹ̀ 9 verse 9. Òun ni ó kọ́ wa pé orúkọ tá a ń pè ní ọ̀wọ̀ Ọlọ́run ní jẹ́ orúkọ náà. Psalm 111 verse 9. A ò rí kà nínú bíbélì pé ó jẹ́ orúkọ tàbí ó jẹ́ ipò ètò ìdarí nínú ìjọ májẹ̀mú titun. A ò rí kà bẹ́ẹ̀. Kí nìdí táwọn èèyàn fi ń jẹ́ orúkọ mọ́ Ọlọ́run lára tó ń jẹ́ orúkọ Ọlọ́run tó sì ń pè ní orúkọ oyè? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ̀ràn táwọn gbà wá ni pé gbogbo àwọn èèyàn tó ń jẹ́ orúkọ yìí táwọn lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú ìsìn májẹ̀mú titun kí wọ́n padà sínú bíbélì, kí wọ́n drop orúkọ tí kì í ṣe orúkọ fún wọn tàbí orúkọ oyè tí kì í ṣe oyè fún wọn nínú ìjọ, kí wọ́n padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Torí kò sí nǹkan tó ń jẹ́ oyè referent nínú bíbélì. A gbọ́dọ̀ lè mọ eléyìí dáradára kó sì yé wa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, à ń kẹ́kọ̀ọ́ nípa ta là ń pè ní olùṣọ́ àgùntàn. A sì ń wo àpẹẹrẹ tá a rí nínú bíbélì tí ń ṣe ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11 tó gbé àlàyé kalẹ̀ nípa àwọn ipò ìdarí tá a rí nínú ìjọ májẹ̀mú titun. A rí àwọn àpọ́stélì, a rí àwọn wòlíì, a rí àwọn evangelist, a rí àwọn olùṣọ́ àgùntàn tá à ń pè ní pásọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní wákàtí, a sì rí àwọn olùkọ́ni. Nínú ẹsẹ̀ bíbélì mìíràn a tún rí ipò kan tá à ń pè ní ipò díákónì. Àwọn ipò tàbí orúkọ ipò tá a rí nínú májẹ̀mú titun nìyí. Ohun tá a sì ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run la gbọ́dọ̀ dúró nínú rẹ̀. Oyè kóyè tàbí ipòkípò tá a rí nínú bíbélì tá a bá ń ṣe wọ́n àti rékọjá ọ̀rọ̀ Ọlọ́run. Ìkìlọ̀ tí a kì wá nílọ̀ nínú ìwé Jòhánù 2 ẹsẹ̀ 9 ni pé ẹnikẹ́ni tó bá rékọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹ má jà rékọjá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúró lórí tí bíbélì bá sọ. So àti gbé àlàyé kalẹ̀ pé ẹ ká tún gbé àlàyé kan kalẹ̀ nípa ọ̀rọ̀ tá à ń pè ní àlùfáà priest. Kí ni bíbélì sọ nínú májẹ̀mú titun pé àwọn wo là ń pè ní àlùfáà nínú májẹ̀mú titun? Ẹ kà wo bíbélì. Gbé Pétérù kínní ká kíyèsí orí 2 ká wo ẹsẹ̀ 5 ká gbọ́n tọ̀rọ̀ bí mo Olúwa sọ. Ẹ gbọ́ o. Pétérù kínní 1 Peter chapter 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5, ó ní pé ẹ̀yin pẹ̀lú bí òkúta ààyè èyí tí a kọ́ ní ilé ẹ̀mí àlùfáà mímọ́ láti máa rú ẹbọ ẹ̀mí tí ń ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Pétérù ń bá àwọn kírísítẹ́nì sọ̀rọ̀ pé àlùfáà ni wọ́n. Gbogbo àwọn tó mọ Kristi, gbogbo àwọn tí a ti rà padà,
lọ́dọ̀ Kristi gbogbo àwọn tí ń bẹ nínú ìjọ Kristi la pè ní àlùfáà. Ọlọ́run nínú ìrònú rẹ̀ kò yọ àwọn kan sọ́tọ̀ gẹ́gẹ́ bí àlùfáà, gẹ́gẹ́ bí ọ̀sọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ó ti kọ́ wa. Ẹ ká tún yẹ ìwé Pétérù kìíní orí keje ẹsẹ̀ kẹsàn-án ká gbọ́ tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀. So níbí yìí a rí kà pé gbogbo àwọn Kírísítẹ́nì pátá la pè ní àlùfáà ní ẹsẹ̀ karùn-ún Pétérù kìíní orí karùn-ún. Àwọn gbogbo àwọn Kírísítẹ́nì náà ní olú àlùfáà ní ìwé Pétérù kìíní orí kejì ẹsẹ̀ kẹsàn-án. Gbogbo wa tá a jẹ́ Kírísítẹ́nì tá a ń dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run là ń rúbọ ìyè sí Ọlọ́run, yálà nípa orin kíkọ, yálà nípa àdúrà, yálà nípa ìdáwó, yálà nípa ohun tá à ń ṣe nínú ìsìn. A sọ fún wa pé à ń ṣe ìrúbọ sí Ọlọ́run ni. Ojúṣe àwọn àlùfáà lábẹ́ májẹ̀mú láláì òní láti rúbọ sí Ọlọ́run. Ohun tí gbogbo àṣẹ ṣe nínú májẹ̀mú tuntun nìyí. Ilé gbọ́dọ̀ yé wa. So a ò lè dá pé àwọn kan ní àlùfáà nítorí pé ó ti tako ẹ̀kọ́ májẹ̀mú tuntun. Gbogbo wa ni olú àlùfáà. Gbogbo àwọn Kírísítẹ́nì pátá là ń pè ní àlùfáà. Káwá dá wọn kan yà sọ́tọ̀, káwá pè wọ́n ní àlùfáà kò bá ìlànà Bíbélì mu. Àsìgbọ́dọ̀ dolóró tí Bíbélì bá sọ. Ẹ ká padà sójú ọ̀nà ẹ̀kọ́ tí à ń kọ́ lọ pé ta ni olùṣọ́ àgùntàn. Bẹ́ẹ̀ ká wo àti fún wa ní ẹsẹ̀ Bíbélì pé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11, a rí pé nígbà tá a kíyèsí ẹsẹ̀ Bíbélì a rí kà pé a dárúkọ ipò olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bí ọ̀kan lára ipò nínú májẹ̀mú titun, ipò tí a fi àwọn ènìyàn sí nípa ẹ̀mí Ọlọ́run nínú májẹ̀mú titun. A dárúkọ olùṣọ́ àgùntàn. Ìbéèrè ni pé ta ni olùṣọ́ àgùntàn? A gbọ́dọ̀ fi Bíbélì dáhùn. Kí ni iṣẹ́ wo ni olùṣọ́ àgùntàn ń ṣe? Olùṣọ́ àgùntàn á máa tọ́jú, olùṣọ́ àgùntàn á máa bọ́, olùṣọ́ àgùntàn á máa kọ́ àwọn àgbò Ọlọ́run ní o ti ń ṣe ìfẹ́ Ọlọ́run. Pásítọ̀. Ìjẹ́ ipò yìí, ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ yìí, ǹjẹ́ ó wà fún àwọn tó ń wàásù ìrere? A rí kà pé ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ kò yàtọ̀ sí ọ̀rọ̀ tá à ń pè ní bíṣọ̀bù, kò yàtọ̀ sí ọ̀rọ̀ tá à ń pè ní alábòójútó, kò yàtọ̀ sí ọ̀rọ̀ tá à ń pè ní alàgbà. Tuntun sọ kó lè yé wa, ọ̀rọ̀ tá à ń pè ní olùṣọ́ àgùntàn kò yàtọ̀ sí ọ̀rọ̀ tá à ń pè ní bíṣọ̀bù. In fact, lótìtọ́ pásítọ̀ ni bíṣọ̀bù. Pásítọ̀ náà ló ń jẹ́ alábòójútó, overseer. Ọ̀rọ̀ tá à ń pè ní overseer àti bíṣọ̀bù kankan náà ni. Pásítọ̀ là ń pè ní shepherd. Òun torí ọ̀rọ̀ shepherd àti pásítọ̀ kankan náà ni wọ́n. Ọ̀rọ̀ pásítọ̀ náà là ń pè ní alàgbà, iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe. So táwọn ti dárúkọ pásítọ̀, ẹni tá a bá pè ní pásítọ̀ tàbí olùṣọ́ àgùntàn, òun náà ló ń jẹ́ bíṣọ̀bù, òun náà ló ń jẹ́ alàgbà. Ọ̀rọ̀ yìí ìkankan náà ni wọ́n, ṣùgbọ́n nínú ìsìn lónìí àwọn èèyàn gbé lórí ara wọn, kọ́kọ́ gbé bíṣọ̀bù sókè, wọ́n gbé overseer sísàlẹ̀, wọ́n á gbé àwọn alàgbà ẹ̀dà, wọ́n á gbé pásọ̀ sábẹ́. A ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì. Ẹ ká gbọ́ tí Bíbélì sọ. Àti ìwé Éfésù orí 4 àti ìwé ẹsẹ̀ 11 tí a dárúkọ àwọn oyè yìí: àpọ́sítélì, wòlíì, evangelist, olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Àti dárúkọ pásítọ̀ níbẹ̀ tí í ṣe olùṣọ́ àgùntàn. Ẹ ká wọ́n wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọ̀rọ̀ tá à ń pè ní pásítọ̀ òun náà ló ń jẹ́ bíṣọ̀bù tàbí alábòójútó. Ẹ ká rẹ̀ sí wòwò lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ká lọ sí Iṣẹ́ Àpọ́sítélì orí 20. Iṣẹ́ Àpọ́sítélì orí 20 ká wo ẹsẹ̀ 28 Act 20:28 ká gbọ́ ohun tí Bíbélì wí, ká gbọ́ ohun tó sọ. Ẹgbẹ́ ó ní ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo
tí ẹ̀mí mọ́ fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Ẹ wò ó, a lo alábòójútó, a sì lo ìtọ́jú to feed, olóyìnbó ní to feed yẹn túmọ̀ sí pé láti jẹ́ olùṣọ́ àgùntàn. Èdè Bíbélì mìíràn tí a lò ní láti jẹ́ pásítọ̀. A dẹ̀ wá lò ó pé a wá lo ọ̀rọ̀ yìí, Iṣẹ́ Àpọ́sítélì ogún ẹsẹ̀ 28 fún ipò kan tí a pè ní ipò alàgbà. Kó lè yé wa, ẹ wo Iṣẹ́ Àpọ́sítélì ogún ẹsẹ̀ 17, Act 20:17 ìkàgbọ́n tí Bẹ́ẹ̀lì sọ. Ó ní láti Mílétù ó ránṣẹ́ sí Éfésù láti pe àwọn alàgbà ìjọ wá sí ọ̀dọ̀ rẹ̀. So láti ẹsẹ̀ 17 Iṣẹ́ Àpọ́sítélì ogún ni Paul ti ránṣẹ́ sí àwọn alàgbà tó wà ní Éfésù pé kí wọ́n wá bá òun. Àwọn alàgbà ló ń bá sọ̀rọ̀. Àwọn alàgbà ló ń bá sọ̀rọ̀ nígbà tá a dé ẹsẹ̀ 28 ló wá sọ wọn pé ó ní ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo tí ẹ̀mí mọ́ fi ṣe alábòójútó. Èdè tí a lò gẹ́gẹ́ bí alábòójútó ni overseer náà ló túmọ̀ sí bíṣọ́ọ̀bù. Èdè Gíríkì tí a pè bíṣọ́ọ̀bù ní episcopos, òun ló túmọ̀ sí iṣẹ́ alàgbà òun ni láti ṣe alábòójútó. Iṣẹ́ àwọn alàgbà òun ni láti tọ́jú, láti pastor or to shepherd. So a rí pé ipò kan náà ní ipò ọ̀rọ̀ tá a pè ní pásítọ̀ àti alábòójútó tá a mọ̀ sí bíṣọ́ọ̀bù tá a sì mọ̀ sí overseer. Ipò kan náà ni ẹ̀ka tún ka ẹsẹ̀ Bíbélì kó lè yé wa. Iṣẹ́ Àpọ́sítélì ogún ẹsẹ̀ 28 ó ní ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tí ẹ̀mí mọ́ fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tí ó ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Alábòójútó àti ìtọ́jú ni iṣẹ́ tí àwọn alàgbà, Iṣẹ́ Àpọ́sítélì ogún ẹsẹ̀ 17 kọ́ wa. So ọ̀rọ̀ tá a pè ní alábòójútó overseer, láti tọ́jú shepherd, àti àwọn alàgbà iṣẹ́ kan náà ni, ọ́fíìsì kan náà ni, ipò kan ni. A ò rí kà nínú Bíbélì pé àwọn alàgbà wà lókè, bíṣọ̀bù wà lókè, àwọn alàgbà tẹ̀lé, pásítọ̀ wà lábẹ́. A ò rí kà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tá a pè ní pásítọ̀ òun náà ló túmọ̀ sí alábòójútó, òun náà ló túmọ̀ sí àwọn alàgbà. Ilé gbọ́dọ̀ yé wa tó bá à ń béèrè pé ta ni olùṣọ́ àgùntàn tá a béèrè nìyí, a sì fi àlàyé Bíbélì a sì fi gbé wọn. Ẹ̀ka tún wo ìwé Pétérù Kínní orí 5 tó jẹ́ kí a mọ̀ pé ọ̀rọ̀ tí a ń pè ní pásítọ̀ òun náà ló túmọ̀ sí alábòójútó, òun náà ló túmọ̀ sí bíṣọ̀bù, òun náà ló túmọ̀ sí àwọn alàgbà. Ó gbọ́dọ̀ yé wa. Pétérù Kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2 rẹ̀. Pétérù Kínní orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 2 rẹ̀, kí ni Bíbélì kọ́ wa? Torí a gbọ́dọ̀ tẹ̀lé tí Bíbélì bá gbé àgbékalẹ̀ rẹ̀ fún wa. Ẹ gbọ́ o, ó ní ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàárín yín, ẹ máa bójútó, kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ ìjẹkújẹ, ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó ti múra tán. Ewu èdè tá a lò to feed the church of God, ká máa bójútó agbo Ọlọ́run. Ọ̀rọ̀ tí a pè ní kí a bójútó yìí òun náà ni à ń pè ní pastor tàbí láti shepherd. Èdè kan náà ló túmọ̀ sí. So a ti wo ẹsẹ̀ Bíbélì mẹ́ta. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11, a ti wo Iṣẹ́ Àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 28, a sì ti wo ìwé Pétérù Kínní orí 5 àti wo ẹsẹ̀ 2. A rí pé ọ̀rọ̀ tá a pè ní pásítọ̀ òun náà ló túmọ̀ sí alábòójútó tó pé iṣẹ́ wọn láti ṣàbójútó. Òun náà ló túmọ̀ sí ipò alàgbà. Òun náà ló túmọ̀ sí pé
overseer tàbí bíṣọ̀bù. Ohun tí Bíbélì kọ́ wa nìyí gẹ́gẹ́ bí ẹni tí pásítọ̀ ń ṣe. Àwọn tó ń wàásù ìrere káàkiri wọn ò kì í ṣe pásítọ̀. A gbọ́dọ̀ lè kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó yé wa. Iṣẹ́ tí àwọn pásítọ̀ ń ṣe nínú ìjọ láti ṣàbójútó ìjọ, láti máa gbọ́ ìjọ Ọlọ́run ní ọ̀rọ̀ Ọlọ́run, láti máa darí ìjọ Ọlọ́run sí pápá oko tútù. Iṣẹ́ tí àwọn pásítọ̀ ń ṣe nìyí. Àwọn kọ́ ló ń wàásù, mo lè jẹ́ pé wọ́n lè ní ẹ̀kọ́ láti máa kọ́ ìjọ, ṣùgbọ́n iṣẹ́ wọn kọ́ ni láti máa wàásù káàkiri. Ipò ọ̀tọ̀ nìyẹn. Ipò yẹn sì bọ́ sí ipò olùkọ́ni àtàwọn evangelist. Ó yàtọ̀ sọ́tọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run. So nínú ìsìn lónìí, àwọn kan á gbé bíṣọ̀bù sókè, wọ́n á gbé àwọn alàgbà sísàlẹ̀, wọ́n á gbé pásọ̀ sábẹ́. A ò rí ohun tó jọ bẹ́ẹ̀ rárá nínú ètò ipò tàbí ìdarí nínú májẹ̀mú titun. A ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀. Pásítọ̀ náà ló ń ṣe alàgbà, pásítọ̀ náà ló ń ṣe overseer, òun náà ló ń jẹ́ alábòójútó, òun náà ló ń tọ́jú ìjọ Ọlọ́run. Wọn ò kì í ṣe ẹyọ kan lórí ìjọ kan. Torí pé àwọn alàgbà ní Bíbélì pé pásítọ̀, a ò lè ní pásítọ̀ kan lórí ìjọ kan, torí pé àwọn orí kà bẹ́ẹ̀ nínú Bíbélì. Ẹ ká máa tẹ̀síwájú. Atúríkà nínú ìwé Títù, ẹ ká lọ sí ìwé Títù orí kìíní, nígbà tá à ń sọ̀rọ̀ nípa ìpéye àwọn bíṣọ̀bù tàbí alàgbà. Ìwé Títù orí kìíní, ká gbọ́ tí Bíbélì sọ. Ẹ wò ìwé Títù orí ìkíní ẹsẹ̀ 5. Ó ní nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Krétè, kí ìwọ kí o lè ṣe ètò ohun tí ó kù, kí o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ. Ẹ̀yin gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ wá wò sísàlẹ̀, mo fẹ́ ka kàkọ́kọ́ sísàlẹ̀, ẹ wo ẹsẹ̀ 6. Ó ní bí ẹnìkan bá ṣe aláìlẹ́gàn ọkọ aya kan tó ní ọmọ tí ó gbàgbọ́, tí a kò fi sùn fún wọ̀bìà, tí wọn kò sì jẹ́ alágídí, ẹ wo ẹsẹ̀ 7, nítorí ó yẹ kí bíṣọ̀bù jẹ́, ẹ wo ọ̀rọ̀ kan náà, bíṣọ̀bù, àlọ́ bíṣọ̀bù ní ẹsẹ̀ 7, àlọ́ àwọn alàgbà ní ẹsẹ̀ 5. Alàgbà, bíṣọ̀bù, pásítọ̀, alábòójútó, ipò kan náà ní one office. Òun ni iṣẹ́ pásítọ̀ ní láti ṣàbójútó, iṣẹ́ pásítọ̀ láti tọ́jú, iṣẹ́ pásítọ̀ láti kọ́ àwọn àgbẹ̀ Ọlọ́run. Kì í ṣe ipò tó pín yẹlẹyẹlẹ. A gbọ́dọ̀ padà sínú ẹ̀kọ́ Bíbélì. Ẹ̀yin ènìyàn wa nílé, a kì í gbé àlàyé ìsíwájú sí ẹ̀kọ́ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Torí a gbọ́dọ̀ mọ ẹni tí olùṣọ́ àgùntàn jẹ́. Ta ni olùṣọ́ àgùntàn? A gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń tẹ̀síwájú ní ìfẹ́ Ọlọ́run. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Tá bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀, kó sì kọ́ wa mọ̀ ọ́ ṣe. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀,
kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.